Jesu ń bọ̀ lófurufu Pelayo, ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀. Àwọn tó fẹ́ yóò fò lọ pàdé rẹ̀. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá. Wọ́n yóò pàdé Olúwa ní sánmọ̀. Gbogbo wa pẹ̀lú Jesu yóò wà níbẹ̀. A ó bọ́ lọ́wọ́ àníyàn àtàrò. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá. Àwọn òbí ọmọ yóò tún pàdé. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀. Arákùnrin pẹ̀lú arábìnrin. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá. Wọ́n ń bẹ lọ́dọ̀ Kristi, a kò rí wọn mọ́. Ìbànújẹ́ ni lílọ wọn jẹ́ fún wa. Ṣùgbọ́n a ó pàdé láìpẹ́ Pelayo. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá. Gbogbo wa ṣetán fún bíbọ̀ rẹ̀. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀. Ọmọdé àti àgbà ṣetán fọ́jọ́ ńlá, ọjọ́ ayọ̀. A fẹ́ láti wà lọ́dọ̀ rẹ̀ láìláì, ká lè máa wojú àti ẹwà rẹ̀. Ẹ̀yin ará, ẹ kọrin nítorí ọjọ́ ńlá tá ó pàdé. Àwọn mìíràn kò ní lè bá wa kọ orin ayọ̀ tí ọjọ́ náà. Ṣùgbọ́n gbogbo wa ni ayọ̀ ń bẹ fún. Ọjọ́ ayọ̀, ayọ̀ ńlá. Torí Jesu dúró síbẹ̀síbẹ̀, ká lè múra tán nípa agbára rẹ̀. Nínú